èèmọ̀ wọ̀lú àwọn agbébọn jí ọba tuntun àtìyàwó rẹ̀ gbé nípínlẹ̀ kwara. Àwọn afurasí agbébọn kan ti jí kábíyèsí aláyélúwà ọba tó ṣẹ̀ṣẹ̀ jẹ ìyàwó àti èèyàn kan gbé lásìkò ìkọlù tí wọ́n ṣe ní òru ọjọ́ sátidé ní agbègbè ọláyínká níjọba ìbílẹ̀ ìfẹ́lọ́dún. Àwọn afurasí ọ̀hún níròyìn gbọ́ pé wọ́n ṣèkọlù sí ààfin ọba salman àwẹ̀dá ní déédé aago kan kọjá ogójì ìṣẹ́jú lọ́gànjọ́ òru. Ṣe ni wọ́n kọ́kọ́ yìnbọn sókè lákọlákọ kó tó di pé wọ́n jí kábíyèsí náà gbé lọ. Àwọn ará agbègbè náà ni wọ́n ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí èyí tó bani lẹ́rù nítorí kò sẹ́ni tó lérò pé irú rẹ̀ lè ṣẹlẹ̀. Nígbà tí ó ń fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀, alága ìjọba ìbílẹ̀ ìfẹ́lọ́dún abdulrasheed yusuf ní ìṣẹ̀lẹ̀ yìí jẹ́ ohun tí kò yẹ kó máa ṣẹlẹ̀ láwùjọ. Ó sì fi dá àwọn aráàlú lójú pé akitiyan ń lọ lọ́wọ́ láti dóòlà ẹ̀mí àwọn tí wọ́n jí gbé ọ̀hún. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé àwọn ọlọ́pàá pẹ̀lú ẹ̀ṣọ́ aláàbò yòókù bíi fìjìláńtè, aṣọ́gbó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló ń ṣiṣẹ́ papọ̀ lọ́wọ́ lórí ìṣẹ̀lẹ̀ búburú ọ̀hún. Bákan náà ni Yusuf ti wá sọ pé kí àwọn aráàlú ran àwọn lọ́wọ́ lórí ohunkóhun tó lè wúlò fún ìwádìí wọn.